ẹ̀yin àgbàlagbà náà lẹ máa ń powó lówe pé ojú lágbà yá àgbà kì í yánu, ojú ni àgbà máa ń yá àgbà kì í yánu. ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá a gbé ọ̀rọ̀ Pastor Gabriel sórí gẹ́gẹ́gẹ́ tá a jẹ́ mùsùlùmí, pàápàá jùlọ àwa tá a ní làákàyè, a ní láti jókòó láti observe ká láti jẹ́ onírònú, a ní láti máa ronú dáadáa kó tó dípa máa sọ̀rọ̀. a gbọ́dọ̀ torí wípé káyé ṣáà rí pàwa náà ń sọ̀rọ̀ kákan wa mọ jáde wá sórí mídíà láti mọ wíwíkúwìí rárá. nítorí wípé kí ni Ọlọ́run ànábì fẹ́ràn kéèyàn mọ ronú púpọ̀, kéèyàn mọ wòye. kì í ṣe páwa náà ò rí gbogbo ohun tí ń lọ lórí afẹ́fẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta sẹ́yìn lórí ọ̀rọ̀ Pastor Gabriel àti Muyideen àti Alhaji Oriyomi Hamzat. kì í ṣe pé àwa náà ò rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń lọ, but a gbọ́dọ̀ ṣọ́ra nítorí pé ẹni yìí ní wá nínú ayé. in tó bá dẹ̀ wà tó bá dẹ̀ jẹ́ authority, òun láyé fẹ́ gbọ́ lẹ́nu wa. a kàn gbọ́dọ̀ mọ wọ́ sórí afẹ́fẹ́ láti máa sọ̀rọ̀ anyhow láì ní àǹfààní kankan rí múlò níbẹ̀. àmọ́ gẹ́gẹ́ bí ìwòye tèmi lórí bí ọ̀rọ̀ Pastor Gabriel àti Muyideen tó padà tí wàá mú Alhaji Oriyomi Hamzat sínsìn, gbogbo wa náà la mọ̀ pé ọ̀rọ̀ yìí ti mú Alhaji Hamzat Oriyomi ti wà nínú fíìmù yìí náà láti lẹ̀. nígbà tí Muyideen ti jáde kúrò nínú àgbàlá tó ti lọ gbé abọ́ lórí nínú Bódìjà náà ni Alhaji Oriyomi Hamzat ti pàṣẹ pé kí wọ́n lọ gbé. ó sì pe Àgbàlá Gabriel láti wá fi ọ̀rọ̀ wa lẹ́nu wò bó ló ṣe rí bẹ́ẹ̀. gbogbo wa náà la mọ̀ pé Alhaji Oriyomi Hamzat wà nínú fíìmù yìí from A to B, torí kò tí ì dé Z àti ìmọ̀bi tó ṣe máa yọrí sí. náà nígbà tó stage kan, Alhaji Oriyomi Hamzat yọwọ́ yọsẹ̀. ọ̀rọ̀ yìí fẹ́ di egun ẹja sí Alhaji Hamzat lọ́rùn, ó fẹ́ di wàhálà látara ọ̀rọ̀ kan tí Alhaji Oriyomi Hamzat sọ ní TikTok tó wà lórí program ẹnìkan tí wọ́n fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò nípa n tó ń ṣẹlẹ̀ tó ń lọ láàrin Pastor Gabriel àti Àgbàlá àti Muyideen. ọ̀rọ̀ náà kó páńpẹ́, ó fẹ́ kó páńpẹ́, ó tiẹ̀ kó páńpẹ́ sí ọ̀rọ̀ Alhaji Oriyomi Hamzat púpọ̀ látara ọ̀rọ̀ tí Alhaji Oriyomi Hamzat sọ lórí show yẹn. nígbà táwọn àwọn èèyàn gbọ́ oríṣi àtọ́ ti mọ ibi tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ tọ́dẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ tí Alhaji Oriyomi Hamzat tí wọ́n sọ àti ibi tí wọ́n fọ̀rọ̀ tì sí, ìbànújẹ́ ńlá ló padà jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti pé wọ́n padà tún gbọ́ ọ̀rọ̀ tí Alhaji Oriyomi Hamzat tí wọ́n sọ lórí TikTok lórí program ẹnìkan táwọn èèyàn dẹ̀ screenshot ọ̀rọ̀ yẹn tí wọ́n gbé jáde sórí afẹ́fẹ́. látìgbà yẹn Alhaji Oriyomi Hamzat ti jáwọ́ kúò nínú ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel àtẹ̀bí ẹ̀. kódà Alhaji Oriyomi Hamzat wọ́n jẹ́ kó yé wa lórí program wọn kan pé àwọn ò fẹ́ rí ìyá Muyideen àti gbogbo ẹbí Muyideen, gbogbo tí bá tiẹ̀ ń jọ mọ́ ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen àwọn ò fẹ́ gbọ́ kankan mọ́. pé kódà gan níjọ́ tí màmá rẹ̀ wá òkèèrè náà wọ́n ti ní kí wọ́n mọ lé wọn. gbogbo wa náà la gbọ́rọ̀ tí Alhaji Oriyomi Hamzat sọ nígbà yẹn, tí túmọ̀ sí wípé Alhaji Oriyomi Hamzat jẹ́ kó yé gbogbo ayé wípé àwọn ti yọwọ́ o, àwọn ti yẹsẹ̀, àwọn ò mọ nǹkan kan sí i mọ́. kò sí nǹkan tó kọ́ àwọn pẹ̀lú ọ̀rọ̀ Muyideen. lóòótọ́ iṣẹ́ tí Alhaji Oriyomi Hamzat gbé dání àti èyí tí Àgbàlá Gabriel gbé dání ó fẹ́ jọra wọn ni kò jọra wọn, ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ wọn o.
Alhaji Oríyọmí Hamzat freedom fighter ni wọ́n, ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ni wọ́n. Lóòótọ́ ni Alhaji Oríyọmí Hamzat ti ṣàwọn ètò kan síwájú nígbà táwọn náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, tó já sí pé àwọn náà ń tọ́jú àwọn arúgbó, wọ́n fún àwọn arúgbó nìkan làwọn èèyàn fi máa ń pe Alhaji Oríyọmí Hamzat ní ọkọ arúgbó nígbà náà, kó tó wá di pé Ọlọ́run tún bẹ̀rẹ̀ sí ní gba ọwọ́ Àgbàlá Gabriel ṣe àwọn nǹkan mèremère fún àwọn arúgbó ìlú, fáwọn àgbàlagbà. Ó dáa náà tó ń ṣẹlẹ̀ yìí, tó bá tiẹ̀ wá jẹ́ pé lóòótọ́ l'Alhaji Oríyọmí Hamzat, mi ò tí ì sọ bẹ́ẹ̀ o, ni wọ́n mọ̀ sí ipa bí Muyideen àtàwọn àfáà ẹ̀ ṣe gbé Pastor Gabriel lọ ilé ẹjọ́ tó má l'Oríyọmí Hamzat mọ̀ sí. Ǹjẹ́ ó lè jẹ́ òótọ́? Tó bá tiẹ̀ wá possible pé òótọ́ ni, ṣé jà orogún ni ká pelé yìí ni àbí jẹ́ òwò? Ó jẹ́ nǹkan tó bomi tútù sọ́kàn wa púpọ̀ látara oríṣiríṣi information tá à ń gbọ́. Mo wo program kan, ìyàwó Stella ó já sọ pé mọ́mí ẹ kújọ́ mẹ́ta o, ó tójọ́ mẹ́ta púpọ̀, ẹ ò ní dàwátì lójijì màmá. Ìyàwó Stella ó já sọ pé nínú àwọn olóríire aláàánú alálùbáríkẹ́yìn tí wọ́n ti ń tẹ̀lé wa bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ni wọ́n. Màmá ẹ ò ní sunkún lórí ọmọ o, gbogbo àrídùnnú yín ò ní dẹkún lágbára Ọlọ́ba mi òkè. Alájà wa Tóyìn Nuratu agbéniga, mo kí ẹ̀yin náà, ẹ ṣé, ẹ káàbọ̀ sórí ètò ìnira ò ní bá yín tọmọtọmọ. Ọláyínká mo kí yín. Náà ṣé já òwò ní kápẹ́lẹ́ ni àbórogún òwò? Ṣé já ìlara ní kápẹ́ ni àbí tó bá ti ẹ̀ wá possible pé lóòótọ́ ẹ máa gbọ́rọ̀ mi dáadáa o, tó bá possible pé lóòótọ́ ni Alhaji Oríyọmí Hamzat ló jẹ́ pé àwọn ni wọ́n ti Muyideen lẹ́yìn láti pé kó gbé ọ̀rọ̀ Àgbàlá Gabriel lọ kóòtù, gẹ́gẹ́ bí báwọn èèyàn ti ń sọ pé Muyideen sọ wípé àwọn èèyàn ń fẹ́ ọ̀rọ̀ wá Muyideen lẹ́nu wò, ó dẹ̀ ń darí wọn lọ síbi pé ẹ lọ bá Alhaji Oríyọmí Hamzat, ẹ máa mọ bó ti ń lọ lẹ́nu wọn. Ṣé lóòótọ́ l'Alhaji Oríyọmí Hamzat padà mọ̀ sí bí Muyideen ṣe gbé Àgbàlá Gabriel lọ ilé ẹjọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ọ̀rọ̀ yẹn ṣì ń kọ mí lóminú, ọ̀rọ̀ yẹn ṣì ń dà mí ní làákàyè rú, ó ṣì ń bà mí nínú jẹ́, ó dẹ̀ ṣì ń ṣe mí lára bákabáka pé ṣé ó lè jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́, àmọ́ àti mọ̀. Ìyàwó Stella ó já sọ pé wọ́n ní don't trust anyone. Èmi ò tí ì fi gbogbo ara gbà, mi ò tí ì fi gbogbo ara fara sí wípé Alhaji Oríyọmí Hamzat lè jẹ́ igi lẹ́yìn ọgbà fún Muyideen ajígínní lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Èmi ò tí ì fi gbogbo ara gbà o. Àníkẹ́ Adébáyọ̀, ẹ ò ní dàwátì lójijì. Èmi ò tí ì fi gbogbo ara gbà, mi ò dẹ̀ tí ì fi gbogbo ara fọwọ́ sí, mi ò tí ì fi gbogbo ara support ẹ̀. Àmọ́ tó bá lọ jẹ́ wí bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ yóò bá àwọn èèyàn nú jẹ́ púpọ̀ o. Tó bá lọ jẹ́ pé bẹ́ẹ̀ ni, orin kan la máa ń kọ nígbà tá a wà nílé kéwú pé Ọlọ́run má jẹ́ ń yọ̀ ṣubú níbi mo ga dé, Ọlọ́run má jẹ́ ń yọ̀ ṣubú níbi mo ti ga o, iwájú lọ ọ̀la ò máa lọ kò máa ní rẹ̀yìn o. Tó bá lọ jẹ́ pé bẹ́ẹ̀ ni lóòótọ́, tó fi ló wá pé Alhaji Oríyọmí Hamzat ni wọ́n jẹ́ alátìlẹyìn fún Muyideen láti gbé Àgbàlá Gabriel lọ ilé ẹjọ́, káì yóò burú jáì gan. Àmọ́ mi ò tí ì lè fi gbogbo ẹnu sọ pé ó lè rí bẹ́ẹ̀, mi ò tí ì lè fi gbogbo ẹnu sọ bẹ́ẹ̀, nítorí Alhaji Oríyọmí Hamzat tèmi mọ̀ yìí tí mò ń rí yìí, mi ò rò pé ó lè jálábòsí, mi ò rò pé ó lè dalẹ̀ Àgbàlá Gabriel, mi ò rò bóyá ni Alhaji Oríyọmí Hamzat lè gbàbọ̀dè fún Àgbàlá Gabriel o. Èmi ò tí ì rò bẹ́ẹ̀,
a ní mi ò rò wípé bóyá ó lè rí bẹ́ẹ̀ pé kálájí Oríyọmí Hamzat kó jẹ́ alátìlẹyìn fún Muyideen ajiginigini wọ́jà lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Mi ò tí ì gbàgbọ́, àmọ́ tó bá lọ jẹ́ bẹ́ẹ̀ yóò jẹ́ tí ó bá àwọn èèyàn nínú jẹ́ gan o, àmọ́ mi ò tí ì lè sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ nítorí pé kí ni Alhaji Oríyọmí Hamzat ò tí ì sọ̀rọ̀. Gbogbo báwọn èèyàn ṣe ń gún Alhaji Oríyọmí Hamzat lábẹ́rẹ́ tó kò tí ì sọ̀rọ̀ jáde. Alhaji Oríyọmí ò tí ì ṣe fídíò láti jẹ́ kí gbogbo àwọn èèyàn lè mọ̀ wípé èmi ni mò ń bẹ lábẹ́ orò tó rò Muyideen fi ń ké o. Ìjà tá a dẹ̀ ń jà, gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí, pàápàá jùlọ àwa tá a jẹ́ àfáà tọ́lọ́ ń pè wá dá sọ̀rọ̀ lórí mídíà yìí, kì í ṣe nǹkan méjì. Mo dẹ̀ mọ́ ń sọ fún yín dáadáa, la fi jáde f'Àgbàlá Gabriel, la fi dúró tì í nítorí pé kí ni à ń wo Àgbàlá Gabriel, àánú wa ń ṣe é. Àwa náà ti ṣe oore rí táwọn èèyàn sì fojú olóore wa gúngi. A ti gbà àyàn lẹ̀ nínú àdánwò rí tán dẹ̀ fẹ́ padà dálé wa lórí padà. A ti ṣoore fẹ́yàn rí tó fẹ́ dibi mọ́ wa lọ́wọ́, tó tiẹ̀ dibi ní tọ́ba aráyé padà dá wa lẹ́bi lérí ẹ̀. Òun ló jẹ́ ká mọ̀ lára. Àwa ní feelings fún Àgbàlá Gabriel pé no, àwa náà gbé àwọn kan báyìí ti ṣẹlẹ̀ sáwa náà rí tá a ṣe oore tó fẹ́ dibi mọ́ wa lọ́wọ́, ló jẹ́ àdìde kan láti support Àgbàlá nígbà yẹn, nítorí pé kí ni a mọ yìí kéèyàn ṣe dáadáa kó fẹ́ dibi mọ́yàn lọ́wọ́. Àtúntí pé àwòye lọ síbi wípé Muyideen gẹ́gẹ́ bí àlàyé tó ṣe àti tí Àgbàlá Gabriel ṣe yìí, a ò lè dá máa ní lẹ́bi púpọ̀, oore ló ṣe tó fẹ́ dibi mọ́ lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò wá, gbogbo àwọn Ajiginigini fans club gbogbo wọn wò nígbà yẹn, Fọlọ́runṣọ́ gbogbo wọn sọ nígbà yẹn lẹ́nu ara wọn ní pé àwa tá a jẹ́ mùsùlùmí tá a wà lórí program tá à ń support Àgbàlá Gabriel pé àmọ́ tó ń tà ń ṣe ni ipe ńṣe ló yẹ ká support mùsùlùmí ẹgbẹ́ wa, kò jẹ́ kí a support kìrìsìtẹ́nì. Abẹ́mi bí wọ́n léèrè ọ̀rọ̀ kan, wọn ò tí ì láǹfààní àti dá mi lóhùn òdì ní o, wípé ṣé kìrìsìtẹ́nì kìí ṣe èèyàn ni? Ṣé kìrìsìtẹ́nì ò sí lọ́hun ni? Ṣé lẹ́bọ ni kìrìsìtẹ́nì ni? Ṣé wọn kì í ṣọmọ ìyá wa ni? Lóòótọ́ Ọlọ́run lè jọ dá wa, a lè mọ́ ṣẹ̀sìn kan náà, a lè mọ́jọ rìn lójú ọ̀nà kan náà. Ìyẹn ò ní kárí kìrìsìtẹ́nì ká burú ó fẹ́ ṣe é, ká wá fọwọ́ lẹ́rẹ́ pé nítorí pé kìí ṣe ọmọ ìyá wa ká wá dúró nídúró pé ká burú ó ṣe o. Ọlọ́run ò kọ́ wa bẹ́ẹ̀, Àlùkùránì tá a ké ò kọ́ wa bẹ́ẹ̀, Ìsìláàmù ò kọ́ wa bẹ́ẹ̀, Ànábì Muhammad tá a tẹ̀lé ò kọ́ wa bẹ́ẹ̀ o. Wípé ká rí nǹkan tó lè pa kìrìsìtẹ́nì lára ká dẹ̀ mójúnù ká jẹ́ ká burú ó ṣe é nítorí pé kìí ṣe mùsùlùmí ẹgbẹ́ wa. Ànábì ò kọ́ wa bẹ́ẹ̀. A lè torí pé Muyideen jẹ́ mùsùlùmí, Àgbàlá kìrìsìtẹ́nì ni, ká dẹ̀ rí òdodo lẹ̀ ká mọ́ lè sọ ọ́. Bá a bá sọ, ọba tó ní wá tó rán wa níṣẹ́ ní ó bi wá léèrè. Òun ló já dúró tán lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen nígbà yẹn. Àmọ́ lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat tí àwọn èèyàn ń sọ wípé ó mọ̀ sí Muyideen ṣe bí Muyideen ṣe gbé Àgbàlá Gabriel lọ ilé ẹjọ́, but èmi ò tí ì rò bẹ́ẹ̀, nítorí pé kí ni mi ò tí ì rí ẹ̀rí àrídájú tó fìdí ẹ̀ múlẹ̀ tí mo fi lè mọ̀ pé lóòótọ́ ni àṣé Alhaji Oríyọmí Hamzat mọ̀ sí. Gbogbo wa kú etí lọ́nà, àwọn òbí tọ́rọ̀ yẹn fẹ́ padà já sí, àwọn nǹkan tó fẹ́ gbẹ̀yìn ọ̀rọ̀ yẹn, a fẹ́ padà mọ̀ pé ṣé bóyá lóòótọ́ ni Alhaji Oríyọmí Hamzat mọ̀ sí. Àmọ́ gbogbo wa a kú etí lọ́nà lórí ọ̀rọ̀ yẹn, in tó tún padà mú
Alhaji Oríyọmí Hamzat tún wọnú fíìmù yẹn padà tó tún fi dúró ní dúró wípé àfi kí Muyideen ó gbé Àgbàlá lọ ilé ẹjọ́, a ò tí ì mọ bó ṣe jẹ́, ẹja kú etí lọ́nà lérí yẹn lápá kan nìyẹn. Àmọ́ mo tiẹ̀ nígbà pé kò lè rí bẹ́ẹ̀. Oríyọmí ò ní yá dá sọ̀rọ̀ yẹn ni. Alhaji Oríyọmí Hamzat ò yá ní ṣe kí ni, kò yá ní dá sí ọ̀rọ̀ yẹn pàápàá ni, ju wípé kọ́ wá sọ wípé àwọn ni wọ́n wá ti Muyideen lẹ́yìn lórí pé mọ́ níṣó mo wà lẹ́yìn ẹ̀, gbé lọ ilé ẹjọ́. Mi ò tí ì wà ṣúọ̀ lérí ẹ̀ kó lè ò rí bẹ́ẹ̀, kò tí ì dájú. Náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì, gbogbo ẹni tó bá fẹ́ ṣoore láyé ẹja ṣoore ṣe. Oore tá a máa ṣe tó máa bu wá lọ́wọ́ ọlọ́mọdé á bá wọn ṣe o. Àánú tá a máa ṣe tó máa di wàhálà sí wa lọ́rùn, ọba mi òkè mọ́jẹ́ á bá wọn ṣe o. Nítorí pé kí ni, ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣi oore lóde òní tó padà ń gba bíbọ̀ níbẹ̀. Nítorí pé gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé oore ni Àgbàlá Gabriel ṣe. Ó kàn jẹ́ wípé èèyàn ò lè mọ̀ rí àdánwò lórí gbogbo iṣẹ́ tí èèyàn bá gbé dání láyé. Àdánwò ò lè ṣe kó mọ́ dìde. Kí là ń pè ní àdánwò? Òun náà ni àmì wò látọ̀dọ̀ Ọlọ́run. Àmì wò lè ṣe kó mọ́ wáyé fún gbogbo tí bá ń jẹ́ ìránṣẹ́ Ọlọ́run láyé, tí kò wá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run lásán tó tún wá já láàánú ẹ̀dá. Àmì wò lè ṣe kó mọ́ yọjú sí wọn o. Ló yẹ kí gbogbo wa máa wò nígbà yẹn pé Àgbàlá Gabriel yìí aláàánú èèyàn ni, olóore èèyàn ni, kì í ṣe ẹnìkan, kì í ṣe ẹni méjì, kì í ṣe ẹni mẹ́ta, kódà kì í ṣe 100 èèyàn àwọn tí wọ́n ń jẹ nínú àǹfààní Àgbàlá Gabriel. Àwọn èèyàn tọ́lọ́run ti gba owó Àgbàlá Gabriel tó ti lò fún, àwọn èèyàn náà pọ̀ gan tí wọ́n sì dúpẹ́. Kí wá ló jẹ́ pé tí tó wá fi jẹ́ pé tí Muyideen ló wá bu lẹ́sẹ̀ lẹ̀, tí Muyideen ló wá yí lọ́wọ́, ló wá fẹ́ sọ di ó lágbára púpọ̀ gan. Ìjà máa ṣoore mọ́ nínú ayé báyìí. Amúnisún ni, amúresún ní ṣe lọ́mọ aráyé o. Ǹjẹ́ a lè ṣe oore mọ́ báyìí? Ǹjẹ́ oore dùn ṣe mọ́ báyìí? Ìjẹ́ gbogbo àwọn tá a bá ṣoore fún, àtàwọn tá a ti ṣe fún, àtàwọn tá a ń ṣe fún lọ́wọ́lọ́wọ́, kí ló fẹ́ gbẹ̀yìn wa pẹ̀lú wọn? Kí ni tí wọ́n fẹ́ fi san wá? Ọ̀rọ̀ yìí dorí àgbàkodò. Ó dẹ̀ fẹ́ mú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jìnnà sí oore ṣíṣe o. Àmọ́ Àgbàlá Gabriel, ẹ má jà parọ́ fúnra wa. Ẹ wò ẹjẹ́ àfọ̀tẹ̀kùn, ẹjẹ́ ayọ̀tẹ̀ kúrò níbẹ̀. Èèyàn lè jọmọdé o. Bàbá Sheikh Adam Abdullahi Ali Alori, Bàbá Sheikh Adam sọ̀rọ̀ kan nínú tírà àwọn pélébé kan. Ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tó ní ńlá ni, àmọ́ nínú tírà kékeré ni wọ́n ti sọ. Bàbá ní inna kabira bila hakilin ma'a sugara inna sagira lahum akilu ma'al kubara. Bàbá ní inna kabira, tá a bá rí àgbàlagbà kan bila akilu. Ẹ dákun, ẹ bá wa love, ẹ bá wa like. Bóyá nẹ́tíwọ̀kì ló jẹ́ já wa dànù ni, bóyá wọ́n flag program yẹn ni, mi mọ̀ tó ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ love and like, ẹ bá wa share program yẹn. Bóyá nẹ́tíwọ̀kì ló fẹ́ rí wa dànù ni o, bóyá wọ́n flag ẹ ni. Ẹ dákun torí Ọlọ́run, gbogbo ẹ̀yin tí ẹ bá láǹfààní àti máa gbọ́ wa, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ bá wa tẹ love, ẹ bá wa tẹ like, ẹ bá wa share program yẹn. Bàbá ní inna kabira, tẹ́ ẹ bá rí àgbàlagbà
bìlá akílẹ̀ tí ò ní làákàyè máa ṣùgàrà òun àtọmọdé ẹgbẹ́ ni wọ́n. bàbá wa ní iná sọ̀gìrà kẹwàárí ọmọ kékeré làwọn akílùn tó bá ti ní làákàyè tí làákàyè rẹ̀ pé dáadáa. sàwáhùn mahali kubara ẹgbẹ́ lòun àtàgbàlagbà. ẹgbẹ́ ni òun àti kíni òun àti àgbàlagbà. Àgbàlá Gabriel ọlọ́run lè jọmọdé lóòótọ́ àmọ́ àwọn ẹ̀kọ́ oríṣiríṣi tèmi ń kọ́ tí mò ń rí lára Àgbàlá Gabriel mo rí pé ó jọmọdé ni àmọ́ irinṣẹ́ àgbàlá gbélé lọ́wọ́. Nítorí bí ogun yẹn ṣe jà tó bí ìjì yẹn ṣe mì tó kò da omi inú àgbọn rẹ̀ nù. Àgbàlá Gabriel ò sì torí ẹ̀ kó lòun ò ṣoore mọ́. Kò torí ní tó ṣẹlẹ̀ sí yẹn kó dúró kò sì dákẹ́. Lóòótọ́ ni ọmọ èèyàn ò lè má ṣèṣì ọmọ èèyàn nítorí ẹ̀jẹ̀ ló ń flò lára Àgbàlá Gabriel. Àmì wo ńlá ni tó ṣẹlẹ̀ sí Àgbàlá Gabriel lọ tọ́lọ́ sì mú borí ẹ̀ tí mo dẹ̀ nígbà ọ̀pọ̀ Ọlọ́run ó jẹ́ ó borí àdánwò yẹn. Ọlọ́run á gbé e borí tó bá jẹ́ pé ẹnìkan ní gbogbo tí ń ṣẹlẹ̀ sí Àgbàlá Gabriel ṣẹlẹ̀ sí ṣé bórí mídíà yìí lájọ wà òun náà ti jáde yóò ti máa ṣe fídíò lóríṣiríṣi. Àmọ́ ó tẹ àdánwò yẹn mọ́ra ó gbé e mọ́ra ó ń fi ara dà á ó dẹ̀ tún ṣàdúrà kò sì dákẹ́ àdúrà. Òun ló jẹ́ kémi ó respect ẹ̀ pé ọmọ kékeré ni tó tọ́lọ́ ń gbéṣẹ́ àgbàlagbà lé lọ́wọ́. Ìmọ̀ràn kan mo wá fẹ́ ní fún Àgbàlá Gabriel lórí ètò mi lénìí ni wípé Àgbàlá Gabriel bọ́ ti ní sùúrù náà ni kò ní o. Ẹ bá mi share program yìí kó débi tí Àgbàlá Gabriel sì lè rí wò kó sì tẹ̀lé mọ̀ràn yìí. Al-Qur'ani sọ wípé inna Allaha ma'a sabiri dájúdájú èmi Ọlọ́run bẹ pẹ̀lú ẹni tó bá ní sùúrù láyé o. Gbogbo ẹni tó bá ti ní sùúrù láyé òun lọ̀rẹ́ èmi Ọlọ́run o. Gbogbo ẹni tó bá ti ní sùúrù láyé lèmi Ọlọ́run mọ́ ń kó yọ nínú àdánwò o. Gbogbo ẹni tó bá ti ní sùúrù láyé lèmi Ọlọ́run mọ́ ń gbé lékè ọ̀tá o. Gbogbo ẹni tó bá ti ní sùúrù láyé lèmi Ọlọ́run máa ń jẹ́ kó borí ogun o. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ní sùúrù láyé òun lèmi Ọlọ́run máa ń jẹ́ kó jàre o. Ẹ bá mi sọ fún Àgbàlá Gabriel fáwa tá a bá tún láǹfààní àti súnmọ́ jù mí lọ àbí kẹ́ ẹ bá mi share program débi tó ti lè wò ó wípé kí ni ẹni kó tún ní sùúrù sí o. Sùúrù tó ní òtí tó ìyàwó òlì Olúwa wá mi rí lágbára ọba mi òkè gbogbo ọmọ tẹ́ bí ẹ ò ní sunkún lórí wọn o. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ bá mi sọ fún pé kó ní sùúrù o nítorí pé kí ni Ọlọ́run bẹ pẹ̀lú gbogbo ẹni tó bá ti ní sùúrù. Béèrè bá di bí ìpàdé díwájú Ọlọ́run kí Àgbàlá Gabriel ó mọ tẹ̀síwájú nínú ní sùúrù lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Èmi nígbàgbọ́ pé ibi ayọ̀ ibi ire ibi ìdùnnú lọ̀rọ̀ rẹ̀ ó padà já sí. Nítorí Ọlọ́run ti ṣàdéhùn fún Ànábì ó ní lẹ́yìn ìnira lẹ́yìn gbogbo ogun tó bá aráyé bá gbé wá bá yín kò sí tí ó padà kẹ́yìn ẹ̀ jù dùnnú lọ. Mo nígbàgbọ́ pé Àgbàlá Gabriel ó padà dùnnú lẹ́yìn ọ̀rọ̀ yìí. Ọlá bíbí Ànábì yàwá wòlíì Olúwa wá mi rí ẹ ò ní kó sọ́wọ́ agbénipa o. Náà mo wá padà sórí Muyideen Ajígíní èmi ni mo sọ lórúkọ yẹn. Gbogbo ẹni tó bá pe Muyideen Ajígíní Ajígìnìgìnì lẹ́ni èmi ni mo sọ lórúkọ èmi ni mo pẹran súnú ẹ̀ mo tún orúkọ ẹ̀ èmi ni mo padà tó fún lórúkọ mo fi kún orúkọ fún mo ní ẹ má pè Muyideen Àgbàlá Gabriel mọ́ ẹ pè ní Muyideen Ajígíní Ajígìnìgìnì wọ́jà. Muyideen Ajígíní mo mà gbọ́ ṣé lóòótọ́ ni wọ́n ní ìwọ àtàwọn àfáà rẹ̀ kan pé ti gbé Àgbàlá Gabriel lọ ilé ẹjọ́
pé ẹ ti lọ pè lẹ́jọ́. Ṣé bẹ́ẹ̀ lórí lóòótọ́? Tó bá yẹ pé bẹ́ẹ̀ lórí lóòótọ́, mo kí ọmọ kan sára sí ẹ. Kódà gan mo gbọ́ pé wọ́n náwọn DSS kan ti tẹ̀lé ọ lọ́nà Àgbàlá Gabriel láti lọ kó gbogbo ọjà tí ń bẹ nínú ṣọ́ọ̀bù rẹ. Tó bá yẹ pé lóòótọ́ ni lóòótọ́, mo kí ẹ o pé àwọn tí wọ́n fún ẹ nímọ̀ràn yẹn, mo kí àwọn náà. Wọ́n ní wọ́n fẹ́ talé tí Àgbàlá Gabriel kọ́, wọ́n lò ní dandandandan ó ṣáà fẹ́ gbalé ṣá. Wọ́n ní dídẹ́ fi gbé Àgbàlá Gabriel lọ ilé ẹjọ́ nìyẹn. Tó bá yẹ pé béèyàn ṣe máa ń ṣe é, téèyàn fi máa ń rú yè tíyàn fi ń rú lánìyẹn, ìwọ náà múra sí. Kò ṣàṣegbénú ayé mọ́, àṣepamọ́ ló kù wà. Gbogbo ohun tẹ́dá bá ṣe ni ó gbà o. Gbogbo tí ẹ̀dá bá ṣe nínú ayé ó ní ó gbà. Nítorí wípé kí ni, ire lẹ́san, ìkà náà lẹ́san. Ìkà lẹ́san, oore náà lẹ́san. Ẹni tó bá ń ṣèkà, ẹni kó máa ṣe lọ. Ẹni tó ń ṣeré má fìrè sílẹ̀, bó pẹ́ títí ẹ̀san á ké lórí ọmọ. Ẹni tó ń ṣeré, ẹni kó máa ṣe lọ. Ẹni tó ń ṣèkà, ẹni ó mọ́ fi kálẹ̀. Àtòrè àti ìkà, gbogbo ẹ̀ ló lẹ́san. Bó pẹ́ títí ẹ̀san á ké lórí ọmọ. Oore l'Àgbàlá ṣe o, tó fẹ́ di wàhálà sí lọ́rùn yìí. Ẹni tọ́lọ́run dẹ̀ ti gbé dìde, tẹ́dà ayé kan bá dúndò pé àfi dandan kó wọn jábọ́. Ẹni tọ́lọ́run ò bá jábọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀dá kankan ò lè rí jábọ́ o. Ìwọ àtàwọn àfáà rẹ tẹ́ ẹ bá dúró nídùú pé àfi kẹ́ ẹ ṣáàbà tiẹ̀ jẹ́, àfi kẹ́ ẹ jábọ́, àfi kẹ́ ẹ sọ́dọ̀ èèyàn yẹpẹrẹ, kẹ́ ẹ mọ̀ pé, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dájúdájú pé kì í ṣe Àgbàlá Gabriel nìkan lẹ fẹ́ bà tiẹ̀ jẹ́ o. Ẹ fẹ́ bà tọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́. Gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ogbó orí ẹlẹ́dàá tó ń jẹ lábẹ́ òrùlé má nìyẹn, tó ń mu lábẹ́ òrùlé má nìyẹn, àti gbogbo àwọn tó ti ní èròǹgbà kó òun fẹ́ ṣoore fáwọn náà. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dájú wípé gbogbo wọn lẹ́jọ́ fẹ́ bà tí wọ́n jẹ́ pọ̀ o. Gbogbo wọn lẹ́jọ́ fẹ́ jábọ́ pọ̀, kì í ṣòun nìkan. Àmẹ́mi nígbàgbọ́ pé kò ní jábọ́. Mùsùlùmí máa ń gbà fọ́lọ́run ní àrídọ́ ọbí ní kọ́dọ̀ nínú tọ́lọ́n fi ròyìn mùsùlùmí ni mùsùlùmí gbọ́dọ̀ mọ yọ́nú sí gbogbo tó bá dé bá, gbogbo tọ́lọ́n bá gbé bá ní condition. But àwọn mùsùlùmí tọ́lọ́n ní kí wọ́n mú ìdíje ó lọ já sí lọ́wọ́ àwọn mùsùlùmí oníjàgídíjàgan, àwọn ìmọ̀le tó bá pa àwọn nǹkan onímọ̀le, àwọn onímọ̀le, àwọn tí wọ́n mú ẹ̀sìn lé tó yẹ pa ayé tí wọ́n gan ò dẹ̀ rójú, tó yẹ pa àwọn gan ò tí ì gbádùn ayé, tó yẹ pé àwa mùsùlùmí ẹgbẹ́ wọn gan wọ́n ń pè wá ń kèfèrí, wọ́n wò wá ní wo pa kì í ṣara àwọn lọ bọ́ sí lọ́wọ́. Tó bá yá sí pé àwọn náà ni wọ́n tì ọ́ lẹ́yìn, mo nígbàgbọ́ pé gbogbo tó bá tọ́ lẹ́san Ọlọ́run san ní kálukú wa. Gbogbo tá a bá gbáyé wa sí, gbogbo ẹ̀ náà lákòóká wájú Ọlọ́run. Nílé ayé ẹsẹ̀ mẹ́fà, nílé ayé kan tó yá sí wípé ó dàrú máwọn èèyàn lójú. Àìmọye ọ̀pọ̀ ni wọ́n ti gbé sin lẹ́nu àárọ̀ yìí, àjọsùn lánàá ni. Nígbà tó jí láàárọ̀ kò jí sáyé mọ́, ó ti dẹni ilẹ̀, kò ní sùn láyé mọ́ lálẹ́ yìí. Àìmọye ẹni tó di ìrọ̀lẹ́ yìí tí ò ní dàárọ̀ la. Nílé ayé tó já sí pé kò já sí mọ́ nǹkan kan, kò já mọ́ nǹkan kan, ogun ni. Nílé ayé àdánwò, nílé ayé fìtínà, nílé ayé ìnira,
nílé ayé tó yá sí pé kò sí ń ta mú wábẹ̀ tí ò sí ń ta máa mú kúrò níbẹ̀. Nílé ayé tó yá sí pé ìhòhò la wábẹ̀ o, ìhòhò náà láti jáde níbẹ̀. Ọmọdé ń kú, àgbà ń kú, olówó ń kú, tálíkà ń kú. Mo wo orí social media lónìí, ìkànnì àwọn kìrìsìtẹ́nì akọrin tóun náà jẹ́ gbajúgbajà tó jẹ́ celebrity ni wọ́n gbé rest in peace lórí àwòrán ẹ̀ póun náà jáde láyé. Ṣé gbogbo orú àwọn eléyìí náà ò tó kọ́ wa lẹ́kọ̀ọ́, kò tó kọ́ wa lẹ́gbọ́n ni? Pé gbogbo nǹkan láyé ẹ̀dẹ́ ni o, ẹ̀dẹ́ ni o, ẹ̀dẹ́ ni. Lóòótọ́ náà a gbọ́dọ̀ gbìyànjú nínú ayé, bọ̀ tó oore tọ́lọ́run ò bá ṣe fún yàn láyé ẹ̀dá kankan ò lè ṣe. Gbogbo tí mo rò pé ewu ẹ̀yin àfáà tí mànú ìwá sábà wo tí mo rò pé ó jẹ́ kẹ́ ẹ máa ṣe níwàásí fún nìyẹn pé kó gbà fọ́lọ́run tó bá yẹ pé lóòótọ́ oore Ọlọ́run ni nílé tí Àgbàlá Gabriel kọ́ fún Ọlọ́run ó mú wá fún, yóò mú mi wá fún láyé tí òru kan bàbá ṣe Adam Abdullahi Al-Alori Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá náà ogun. Bàbá ní tawakkali ala rahmani in kunta akila sayati kabil arizaki min haisu la tadri. Bàbá ní tawakkal, kí ló dé tó lè bọ́lọ́n dúró? Ala rahmani, kí ló dé tó lè fẹ̀yìntì Ọlọ́run, kó lè gbọ́kàn lọ́lọ́run, kó mú Ọlọ́run lólùfẹ̀yìntì olùfarati kó ló ń ṣe fún ni. Tawakkali, kí ló dé tó lè gbọ́kàn lọ́lọ́run tó gbọ́kàn léèyàn? Ala rahmani in kunta akila. Tó bá yẹ pé ó ní làákàyè ní ẹni wàá mọ̀ pé èèyàn máa ń dúró tọ́ Ọlọ́run, èèyàn máa ń gbára tọ́ Ọlọ́run. Béèyàn bá ní problem kan, béèyàn bá rí challenges kan, èèyàn máa ń padà sọ́dọ̀ Ọlọ́run ni. Èèyàn máa ń pe Ọlọ́run, èèyàn máa ń bi Ọlọ́run, èèyàn máa ń padà sọ́dọ̀ Ọlọ́run, èèyàn máa ń gbé ọ̀rọ̀ ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run, èèyàn máa ń gbọ́rọ̀ ẹ̀ lọ́lọ́run lọ́wọ́. Ọlọ́run tó mo fẹ́ fọ̀rọ̀ mi lò ẹ́ o, bá yanjú ẹ̀. Kí ló tó ń dààmú torí pé wọ́n lẹ́nìkan gbẹ̀tọ́ ẹ? Kí ló tó ń dààmú nítorí pé aburú kan tó kàn ẹ́? Kí ló tó ń dààmú kiri nítorí àti jẹ àti mu? Tawakkali ala rahmani in kunta akilan. Tó bá yẹ pé o gbọ́n ni, onílàákàyè ni, ó jẹ́ kó o mọ̀ pé inú ayé yìí asán ni. Kò jẹ́ ká dààmú púpọ̀ nítorí àti jẹ. Sayati kabili arisaki min aisu la tadri. Ọlọ́run ó padà mú oore tiẹ̀ náà wá fún ẹ lọ́nà tó ti ẹ̀rọ kan sí. Tó bá yẹ pé lóòótọ́ Ọlọ́run bá kọ́lé mọ́ ẹ Muyideen láyé, kó kọ́lé láyé, ó jẹ́ kó lè nígbàgbọ́ wípé Ọlọ́run ó tún padà kọ́ mi fún ẹ tó ju tinú àgbàlá lọ. Tó bá yẹ pé lóòótọ́ Ọlọ́run kádàrá oríire mọ́ ẹ láyé, wá padà ṣe é tó máa ju tó ti ṣe sẹ́yìn wá lọ. Tó bá yẹ pé lóòótọ́ Ọlọ́run kádàrá oríire mọ́ ẹ, wá ṣe é yàtọ̀ sí ìtú o ti ṣe síwájú. Àmọ́ gbogbo wa yányán àdúró tọ́ Ọlọ́run mọ́, àdúró tọ́ Ọlọ́run mọ́. Kẹ́rí kéèyàn ó níyì láyé, kí Ọlọ́run daṣọ ìbú èèyàn, ó mà ju owó lọ. Muyideen nìṣó rántí níjọ́ tó lọ sínú ṣé kí ló kọ bẹ̀rù, ṣé Gbági náà ni? Gbogbo àwọn ìyá yẹn ni wọ́n ń hólé ọ lórí. Ìwọ́gò ò fẹ́ lè rìn mọ́ nínú ìgboro mọ́, orí pò níyì mọ́. Kéèyàn ó mọ gun mọ́tò káyé òwò kí wọ́n wọ́ṣe sí i la, kí láǹfààní ọkọ̀ tó gùn kó o nílé. Ẹ mọ̀ wípé kéèyàn ó níyì ojú owó lọ, kó o níyì ojú mọ́tò lọ, kó o níyì ojú ilé lọ. Àìmọ́ bí ibi tó lówó dé tí wọ́n ò recognize ẹ̀, tí wọ́n sì recognize tálíkà. So ilé ayé yìí ò jámọ́ nǹkan kan o. Ẹ jẹ́ ká rántí pé Ọlọ́run ló dá Àgbàlá o. Àgbàlá Gabriel Ọlọ́run ló dá. Ìránṣẹ́ Ọlọ́run ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń fìtínà ẹ̀ tẹ́ sì ń dà láàmú, ẹ jẹ́ kí ó yẹ kó yé yín dáadáa pọ́lọ́run lẹ́ ń dà láàmú o. Pọ́lọ́run lẹ́ ń fìtínà o. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbógun tàgbàlá Gabriel Ọlọ́run lẹ́ ń gbógun tí kìí ṣòun. Nítorí pé kí ni ọba mi ló rán?
ìránṣẹ́ Ọlọ́run ni, ẹni àmì òróró Ọlọ́run ni, ẹni inú ẹni tọ́lọ́run yàn tọ́lọ́run rán ni, nínú àwọn tọ́lọ́run ní kó wá kún ṣe òun lọ́wọ́ l'Àgbàlá Gabriel. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá dúró nídùú wípé àfi kẹ́ ẹ nílá, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dájú wípé Ọlọ́run lẹ fẹ́ mọ̀ nílá o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá dúró nídùú pé ẹ fẹ́ gbógun tì Ọlọ́run lẹ fẹ́ gbógun tì o. Èèyàn ò sì ní gbógun tì Ọlọ́run kó fara rẹ̀ lọ o. Èèyàn ò ní gbógun tì Ọlọ́run kó mọ̀ ríjà Ọlọ́run. Èèyàn ò ní fara ní Ọlọ́run kọ́lọ́run mọ̀ fara ní o. Ẹ jẹ́ á ronú dáadáa o. A ti ń gbọ́ pọ́rọ̀ yìí ti dọ̀rọ̀ kóòtù náà. A máa kì í dé láti kóòtù mọ́ ká tú ṣọ̀rẹ́. Èmi sọ fún yín dáadáa nígbà kan nínú àwọn ọ̀mọ̀ràn tí mo fún àfáà ajiginigini, mo sọ fún un nígbà yẹn, mo ní tó bá jẹ́ pé àwọn jẹ́ onílàákàyè ẹ̀dá, settlement ló jẹ́ kí wọ́n wà. Settlement ló jẹ́ kí wọ́n wá. Settlement ló yẹ kí wọ́n wá. Ọ̀nà wo ni wọ́n lè gbà náà fi lè wá settlement? Ọ̀nà tó pọ̀ ni. Òkè kété tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ ni wípé ó jẹ́ kí wọ́n mọ bí wọ́n ṣe fẹ́ mú fẹ́ mú Muyideen, tí wọ́n ṣe fẹ́ rí Àgbàlá Gabriel, kí wọ́n dẹ̀ bá wọn parí ọ̀rọ̀ yìí ní tùbínùbí, kọ́ yanjú ẹ̀ síbi tó dáa, kọ́ dẹ̀ fàlàáfíà ṣera wọn lẹ̀ kó ní kálukú mọ́ lọ pẹ̀lú sàlámù sàlám. But àwọn àfáà yìí ò ṣe bẹ́ẹ̀. Wọ́n fi ṣẹ̀ríà tí wọ́n tó láì ṣe ṣẹ̀ríà tọ́lọ́hun. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀, mo tún sọ fún wọn dáadáa, mo tún rán wọn létí pé tó ilé tẹ̀ ń pariwo pé Muyideen lónìí, ìyá Muyideen kọ́ ló kọ́lé yìí fún, bàbá ẹ̀ kọ́ ló kọ́ fún, fámílì ẹ̀ kọ́ ló kọ́ fún. Àwọn tí wọ́n kọ́lé fún Muyideen pọ̀, gbogbo ayé ló kọ́lé fún Muyideen. Gbogbo ayé ló kọ́lé fún Muyideen. Lónìí gbogbo ayé lẹ́tọ̀ọ́ àti appeal, àtọkùnrin àtobìnrin, gbogbo àwọn tó wà ní diaspora tí wọ́n dáwó jọ fún Muyideen, tí àwọn adájọ́ èyí bá dá wípé kí ni o, wípé kí wọ́n gbé kán talé, kí wọ́n kówó fún Muyideen, gbogbo àwọn tí wọ́n fún un lówó tí ìdájọ́ yẹn ò bá tẹ́ lọ́rùn, wọ́n láǹfààní àti appeal. Owó mi wà nínú ilé yẹn, mo fẹ́ gba tèmi. Owó mi wà nínú ilé yẹn, mo fẹ́ gba tèmi. Gbogbo àwọn tí wọ́n nípìn nínú ilé yẹn, tí wọ́n dá tọ́rọ́ kọ́bọ̀ níbẹ̀, ni wọ́n láǹfààní àti appeal o. Lọ láǹfààní àti sọ wípé kí ni, ókè ẹ ti talé àbí, ókè right, ẹ ti talé, ó dáa náà mo fẹ́ gba tèmi. Ẹ dákun, nínú àwọn 100, 2, 3, 4, 5 èèyàn tó ní kálukú bá dúró ńdò pé mo fẹ́ gba tèmi, mo fẹ́ gba tèmi, tí wọ́n ní kálukú dẹ̀ ń gbé evidence tí wọ́n fi san owó fún Àgbàlá Gabriel nígbà tí ọ̀rọ̀ Muyideen tó gbé Muyideen wá, tó ní kálukú wá mú evidence ẹ̀ kalẹ̀ ní court pé mo san iye báyìí, mo fún ní 200,000, mo fẹ́ gbowó mi padà. Mo fún ní 500,000, mo fẹ́ gbowó mi padà. Mo fún ní 50,000, mo fẹ́ gbowó mi padà. Èmi náà sọ 10,000, mo fẹ́ gbowó mi padà. Mo fi 5,000 kú, mo fẹ́ gbowó mi padà. Ẹ dákun, èló ló fẹ́ kù lẹ̀ mọ́? Kí ló dé táwọn èèyàn ò ronú àròjinlẹ̀? Tẹ́ ẹ̀ jẹ́ ká yanjú ọ̀rọ̀ yìí ní tùmínùbí, tó fi jẹ́ pé ẹ wá dúndò pé kí ni ilé ẹjọ́ náà ló kó sí wàhálà. Ọlọ́run kì í fẹ́ ẹni tiẹ̀ sílẹ̀. Mo nígbà pé tó bá pé lóòótọ́ lọ́lọ́run rán Àgbàlá Gabriel níṣẹ́, Ọlọ́run ò ní fi sílẹ̀. Mo nígbàgbọ́ ẹ̀. Mi ò ní rí jù báyìí lọ lórí ètò mi. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ṣoore, ẹ jẹ́ ká ṣoore ṣe o. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣoore, ẹ máa fàdúrà tán. Kódà àwa tá a jẹ́ olójú àánú tá a tún ṣoore, ẹ̀rù ń bà wá ń sìn láti ṣoore. Ẹ wo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo post ọmọ kan, wèrè lọ́mọ yẹn, mi ò lè dẹ̀ létí ìpè ní wèrè. Mo kàn lọ lórí ọ̀kadà ìgboro Abẹ́òkúta ni mo ti kan mọ̀ yìí. Lẹ́gbẹ̀ẹ́ títì, gbogbo ohun orí ẹ̀ ti ta kókó, àkísà ló wọ̀. Kì í ṣàgbàlagbà púpọ̀, bí n bá wọjú orí ẹ̀ ó lè mọ̀ tí ilé ní 30. Ó wá ń lọ inú mọ́lẹ̀, lómi ń bọ́ lójú ẹ̀. Gbogbo àwọn èèyàn dẹ̀ ń yà fún, wọ́n sá fún. Gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi gbé lọ́wọ́, àti gẹ́gẹ́ bí pé mi náà jó lójú àánú, èmi bá yà sọ́dọ̀ ọmọ yìí ni mo bá dúró tì í. Mo ní kí ló ṣe, bí mo ti ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ náà ló ń dá mi lóhùn. Mo ní kí ló ṣe, ó ní inú ń rùn òun ni. Mo ní kí ló fa inú ń rùn, ṣé kò tí ì jẹun ni? Ó lóun jẹun. Mo ní kí ló jẹ, kò sọ̀rọ̀.
mo bi ọmọ yìí léèrè mo ní kí lorúkọ rẹ̀ ó dákọ rẹ̀ ó láàfíìsì ló kọ òun. mo bi léèrè mo lọ́mọ ìlú bo ni bẹ́ẹ̀ bá lọ wo fídíò yẹn mo post ẹ̀ orí péjì mi yìí. mo lọ́mọ ìlú bo ni ìgbà tí mo rí pé mo ti ń béèrè question lọ́wọ́ ẹ̀ lọ tó ti ń dá mi lóhùn dáadáa mo ṣẹ̀ṣẹ̀ wá fi fóònù sí kámẹ́rà pé káwọn èèyàn ó lè bá wa gbọ́. mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ọmọ ìlú bo ni ó lọ́mọ Ìlọrin lòun. mo béèrè ilé ẹ̀ pé ọmọ ilé ebo ni ẹ́ nílọrin ó mọ̀ dákọ ilé wọn. mo ló dáná kí ló gbé ọdẹ ìgboro Abẹ́òkúta ó lóun wá skul nílẹ̀ yìí ni. mo ló wá skul nílẹ̀ yìí mo ní skul wo ló wá nílẹ̀ yìí. ó jẹ́ kó yé mi wípé Mapoli Òjèrè lòun wá o. mo ní ha ó ní bẹ́ẹ̀ ni sà. mo ní ṣo wá rẹ́dí kárùn ẹ̀ lọ́wọ́ ó lóun rẹ́dí. èèmọ̀ tó ṣe mí ni wípé gbogbo ohun tá à ń béèrè lọ́wọ́ ẹ̀ ní ń dá wa lóhùn. kò dẹ̀ fi ìkan pè kan. mo wá ń bi léèrè pé ṣé káàró oúnjẹ fún ẹ ó ní bẹ́ẹ̀ ni òun fẹ́ jẹun. mo ní ṣé tá a bá ro oúnjẹ fún ẹ tán ṣé tá a bá gbé ọ̀dọ̀ ṣé káàró oògùn náà fún ẹ ó lóun á lò ó. àwọn èèyàn ń wò mí àwọn èèyàn ò lè súnmọ́ wa. kódà ẹlòmíì ń dọ́gbọ́n páàkì bìkọ́sì mo gbé àtàwọn bọ́ìsì mi lájọ jáde. wọ́n ń wò wá níwò pé àbáwọn fámìlì ẹni wọ́n ń wò wá níwò pé àbáwọn ọmọ yahoo tó máa ń lù àwọn ọmọ kiri ni. oríṣà àmọ́rú èròǹgbà oníkálùkù tí wọ́n fi ń wò wá akẹ́ṣà rí pé àwọn èèyàn ń wò wá. mo wá tún gbà tí mo rí pọ́rọ̀ ọmọ yìí ó jọmọ́ ó ń dá mi lóhùn kò dá mi lóhùn ní dá mi lóhùn lóhùn torí ẹ̀ yí ẹni tó ti ya wèrè. mo wá tún súnmọ́ dáadáa. mo wá ní ṣé tá a bá rògùn fún ẹ ṣọ́ lò ó lòun ó lò ó. mo wá ní kó dìde. ó wá ní dókítà kan tèmi máa ń lò ní agbègbè ibẹ̀ yẹn mo wá mú dé iwájú ọ́fíìsì dókítà yẹn mo wá ní kó jókòó. ó jókòó mo wá pe dókítà yẹn jáde mo ní dókítà gbogbo táàmì àwọn ọmọ mi ti pa kámẹ́rà. mo wá ní dókítà mo ní ẹ bá mi ọ̀sáàbù ọmọ yìí ẹ bá mi fún lóògùn ó nínú rún òun. àdẹ̀mọ́ dédé tó ń ṣe bóyá ọ̀sà ni bóyá kan ni ẹ dákun. dókítà yẹn sọ fún mi pé kájọ tó yọ lọ ká mọ̀ gbóhùn sí kámẹ́rà òun ò like anything social media. mo wá ní kọ́ máa wọ̀ gbígbá mo ṣẹ̀ṣẹ̀ wá sọ fún ọmọ mi pé kó tan kámẹ́rà. mo wá ní bọ̀t kó má jẹ́ kójú dókítà yọ mílẹ̀. ọmọ yẹn ṣe wá hàn ní kámẹ́rà. dókítà wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí lorúkọ ẹ̀ ó dẹ̀ dákọ rẹ̀ orúkọ tó dá fún o yàtọ̀ sí ìtó sọ fún wa tẹ́lẹ̀. dókítà mi rí dókítà wá wọnú chemist lọ ó wá lọ mú oògùn wá fún wa. kété tí dókítà fún lóògùn yìí kété tí dókítà fún ní oògùn yìí ọmọ yìí gbà á. dókítà wá ń bi léèrè pé kí ni orúkọ tó wà lára oògùn yẹn ọmọ yìí ó dẹ̀ dákọ oògùn náà. dókítà ṣọ́ọ̀kì ara tèmi náà gbọ́n ṣìṣì kò pé lẹ́ẹ̀mejì kò sí pé dèdè orúkọ tí ń bẹ lára oògùn yìí náà ló dákọ. ẹ̀rù Ọlọ́run tún bà wá kí wá ló lè ṣe ọmọ yìí which means pé tọmọ yìí bá ń rí small treatment ó possible kó wà okay ó possible kára rẹ̀ ó yá torí a rí pé kí níyẹn ò tí ì wọ́ lọ́pọlọ lọ títí. okay dókítà fún lóògùn yẹn àdìde níbẹ̀ a ní kó mú wa lọ síbi tó ti bá ta ti lè rí ráìsì mo béèrè lọ́wọ́ pé kí ló wù ú jẹ ó ní rẹsì ó dé aná nìṣó bí wọ́n ti ń ta ráìsì àmúdébẹ̀. mo ra ráìsì nínú takeaway mo ra pure water fún mo ra ẹran mo ra ẹyin sínú oúnjẹ náà. mo wá bi léèrè pé ibo ló ń sùn ó níbìkan níbi White House níbìkan ni ibìkan White House ibo náà ń pè bẹ́ẹ̀ ó ní kò jìnnà síbí. kò jìnnà síbí kẹ̀ ṣé o lè mú wa débẹ̀ ó lóun ó mú wa débẹ̀ ó ní tó bá wù wá ká lóun ó mú wa débẹ̀. ọmọ yìí tó bá wù wá ká lọ ó lóun ó mú wa débẹ̀. abalóya kó nìṣó ẹni tó bá mú Abẹ́òkúta dáadáa sáìdì ibẹ̀ yẹn wọ́n pe sáìdì yẹn ní Ọlọ́runṣògo ká tó dé yànà mọ́ṣúárì nílùú Ẹ̀gbá lábẹ́òkúta.
a bá bẹ̀rẹ̀ sí ní lọ nígbà tá a rìn dé stage kan ó rẹ èmi ò sì fẹ́ rìn púpọ̀ mo ní ṣáà tí ìdébẹ̀ ni ó ló kù díẹ̀ sà ó ló kù díẹ̀ ó ní sàlẹ̀ bẹ́ẹ̀ ó ní White House níbẹ̀ ó dà náà mo rò pé jẹ́ kí n pa gbogbo tí ń ṣe mí mọ́ra tòrọ́tọ̀ níbi tèmi ń lọ àlàáfíà tèmi náà dẹ̀ tí ìdúró dáadáa débi pé mo lè rìn púpọ̀ àmọ́ mi ò ní choice lálẹ́ ọjọ́ yẹn mo mọ̀ rìn tẹ́lẹ̀ èmi àtàwọn bọ́ìsì mi a sì ń débẹ̀ lóòótọ́ nígbà tá a débi tó júwe fún wa pé òun sùn ó jẹ́ White House lóòótọ́ White House tó sọ yẹn gangan náà ni white ni wọ́n kun gbogbo ibẹ̀ yẹn ó ní ẹ̀gbẹ́ kọ́tà yẹn lòun sùn ó fi ibi tó sùn sí hàn wá mo ní ó dáná kò sí wàhálà mo ní à ń padà bọ̀ lọ́la mo ní àmọ́ ṣé ó lè fara mọ́ ká fárun ká gbá gẹrun orí ẹ̀ náà mo tiẹ̀ fu ọ̀rọ̀ yẹn ni mo mú délé bábà níjọ́ yẹn nírọ̀lẹ́ ọjọ́ yẹn mo mú délé bábà pé kí wọ́n bá wa ṣerun fún bábà lóhun ò lè ṣe é mo mú délé bábà méjì mẹ́ta wọ́n náà ò lè ṣe é nígbà tí wọ́n sọ kí ni ìrí wèrè gbogbo aṣọ ló ya mọ́ ọlọ́run yìí gbogbo ohun orí ẹ̀ ló dín kókó yìí ṣàṣà ní bábà tó lè ṣerú ẹ̀ lóòótọ́ wọn ò lè lo clipper tí wọ́n ń lò fáwọn èèyàn gidi kán lò fún èèyàn bẹ́ẹ̀ mo béèrè lọ́wọ́ ọmọ yìí mo ní ṣó lè gbà kẹ́ afárun fún òun olóhùn ó gbà mo ní ṣó lè fárun olóhùn ó fà mo ṣe tá bá fún ọ láṣọ ṣé wàá wọ̀ olóhùn á wọ̀ ọ́ kò dẹ̀ sí bàtà lẹ́sẹ̀ mo ní ṣe tá bá fún ẹ bàtà ńkọ́ olóhùn á gbà mo wá ní ó dáa náà ṣe bí bíbá ìlà lè rí ọ lọ́la ó á rí òun níbẹ̀ mo lókè kò sí wàhálà tó bá dọ̀la pẹ̀lú ògo Ọlọ́run á wàá bá ẹ ní bíbá yìí á farun fún ẹ á wẹ̀ fún ẹ á fún ẹ láṣọ gidi tó bá jọmọ́ ká mú ẹ lọ sí hospital kí wọ́n bá wa yẹ̀ ẹ́ wò kó gbà tọ́jú á mú ẹ lọ sí hospital àdéhùn tá a ṣe fọ́mọ yẹn lọ́jọ́ yẹn nìyẹn tá a fi kúrò níbẹ̀ nígbà tí mo fẹ́ yí kúrò níwájú ọmọ yẹn ló bá tún pè mí pé aláàjì yẹsà aago mélòó lẹ́lẹ́ ń bọ̀ lọ́la mo lá aago 10 sí 11 ó ní ẹjọ́ ẹ bá mi wá nǹkan kan kí n tiẹ̀ fi tí má fẹ́ jẹ nǹkan kan kí n kàn fi rí rà mo wá yọ 200 naira lápò mo wá fún lẹ́yìn ìgbà tá a ti rẹ oúnjẹ fúnra oògùn fún mo wá fún ní 200 naira 200 naira tí mo fún yìí mo tún wá béèrè lọ́wọ́ ẹ̀ pé èló nìyẹn ó dá mi lóhùn ó ní 200 naira ní ẹ̀rù Ọlọ́run tún bà mí pé Ọlọ́run mọ̀ ṣàánú mi nígbà tá a kúrò níbẹ̀ tá a délé mo jókòó mo wá ronú pé Ọlọ́run mọ̀mọ̀ jẹ́ ń ṣe oore ṣe mo wá rántí Àgbàlá Gabriel ibi tí mo ń bọ̀ gangan nìyẹn o mo wá rántí Àgbàlá Gabriel pẹ̀lú oore tó ṣe tó dibi mọ́ ọ lọ́wọ́ mo wá rántí Àgbàlá mo wá jókòó mo fọwọ́ lẹ́rán mo ní dèdè irú oore báyìí náà làgbàlá mọ̀ ṣe tó mọ̀ di àgbákò mọ́ lọ́wọ́ yìí ṣe bá Àgbàlá náà rí Muyideen nírí wèrè ni ìmúra rẹ̀ jọ ti wèrè irun orí ẹ̀ jọ irun orí wèrè àmọ́dé di ọ̀rọ̀ tágbàlá ń gbọ́ lẹ́nu ẹ̀ ó jẹ́ ọ̀rọ̀ pé ẹni tó rí ẹ̀ pé ó ń sọ̀rọ̀ ẹni tó rí ẹ̀ pé làgbàlá wá ń wò wípé Àgbàlá Gabriel wá ń wo Muyideen níbi níwò pé ìwọ tó múra bí wèrè irun ẹ rí bí wèrè gbogbo ṣe sí ẹ ọ̀rọ̀ ẹnu ẹ ṣe wá lè dá ó ṣe lè jọmọ́ téèyàn gidi ẹ wo dédé ń taari lára ọmọ yìí náà nìyẹn pé gbogbo aṣọ wèrè ni ẹ̀zálì irun orí ẹ̀ ti dẹ ó ti tóbi ó ti pọ̀ ó ti ta kókó irun orí ẹ̀ bí irun orí wèrè ni wọ́n bàtà kò wọ̀ kán gbogbo ayé ní sáfù mo wá rántí lẹ́sẹ̀kẹsẹ̀ pé dédé oore tágbàlá Gabriel ṣe nìyí tó mọ̀ dibi mọ́ ọ lọ́wọ́ mo wá jókòó mo wá ronú èmi náà wọ́n fọ̀rọ̀ lọ àwọn èèyàn mo fọ̀rọ̀ lọ ẹni 10 kódà ẹni tó jẹ́ bí àwọn ọlọ́pàá àwọn area command tí mò ń lò mo tún fọ̀rọ̀ rẹ lọ wọ́n ẹni tó jọ́ga wọn mo tún pè wọ́n pé ẹjọ́ o kan báyìí máa ń ṣẹlẹ̀ mo mọ̀ fẹ́ ṣèrànlọ́wọ́ báyìí mo mọ̀ pàdé ẹnìkan lẹ́ni tí mo jáde ó dẹ̀ wù mí kí n ṣe ìrànlọ́wọ́ fún un gẹ́gẹ́ bí iṣẹ́ ta gbé lọ́wọ́ àwọn náà fún mi nímọ̀ràn mo mí kanlẹ̀ ẹ̀rù Ọlọ́run tún bà mí gbogbo àwọn tí mò ń pè nínú àwọn 10 tí mo pè àwọn 4 support pé kí n lọ ràn lọ́wọ́ pé ó ṣeé ṣe kí Ọlọ́run ọba fẹ́ lò mí fún láti yọ kúrò nínú ìṣòro yẹn
àwọn mẹ́fà ẹ máa gbọ́ mi dáadáa fa àwọn mẹ́fà tako pé kí n ràn án lọ́wọ́ àwọn mẹ́fà ni wọ́n tako pé aláàjì ilé ayé ti lágbára oore ṣòro ṣe o ẹ̀yin náà wò mo fọ̀rọ̀ lọ èèyàn mẹ́wàá àwọn ẹni mẹ́rin wọ́n support kí n ṣe kí ni kí n ràn lọ́wọ́ ọlọ́run lè fẹ́ lò mí fún àwọn mẹ́fà wọ́n dúró nídùú wípé aláàjì ẹ rọra o inú ayé tá a wà ń sìn oore ti ṣòro ṣe bẹ́ẹ̀ bá dẹ̀ ṣèdánwò nínú 10 máàkì bẹ́ẹ̀ bá ti lùzì mẹ́fà ṣe mọ̀ pé iṣẹ́ yẹn ti kọ̀dẹ́ iṣẹ́ yẹn èyàn ti lùzì iṣẹ́ yẹn nìyẹn wọn lè yẹn ò lè gba máàkì gidi nínú iṣẹ́ yẹn bẹ́ẹ̀ bá dìbò ẹni mẹ́wàá ni wọ́n fẹ́ mú ẹni tó bá ní ẹni mẹ́fà ó ti win ẹni tó ní mẹ́rin o ibẹ̀ yẹn ni mo ti wá jókòó pé ọlọ́run èwo la wá fẹ́ ṣe báyìí àwọn méje ní a mọ̀ ṣe nítorí oore ti ṣòro ṣe o ká rántí pé àwa náà gbogbo dédé tó ṣẹlẹ̀ ságbàlá Gabriel òun náà ní irú eléyìí o ká rántí pé ibi ló padà yọrí sí fún o ó padà wọnú wàhálà tí ò bọ́ ń bẹ̀dẹ̀ ní o àwọn mẹ́rin náà dẹ̀ tún ní pé tó ọlọ́run lè fẹ́ lò yín fún èwo ni ká ṣe ẹ̀rù wa ń bà mí àti lọ ṣe mo kọjá níbẹ̀ mo wá sábẹ́kúta ní ìjẹta mo kọjá níbẹ̀ mo rí ọmọ yẹn tó sùn sí dèdè ibi tó láti máa bá òun àti lè rí òun yẹn gbọ́sọ̀gùn níjọ́ kejì ìjọ́ tèmi èmi fẹ́ lọ sí Èkó níjọ́ kejì ìjọ́ yẹn but mo ti rò pé mo máa kọ́kọ́ wá ṣiṣẹ́ ọmọ yìí láàárọ̀ ẹni tó bá lọ wo orí fídíò ọmọ yẹn tí mo post mo sọ wípé mo ní pẹ̀lú ògùn Ọlọ́run tó bá ti di ọ̀la a máa lọ take action lórí ọ̀rọ̀ ọmọ yìí pa fẹ́ ràn lọ́wọ́ gbogbo máa ìdí pé tó bá ti dijọ́ kejì ìjọ́ yẹn ká lọ síbẹ̀ èmi àtàwọn bọ́ọ̀sì mi ká débẹ̀ ká dẹ̀ ní kí wọ́n ra bléèdì wá ká ní kí wọ́n fárí fún kára báàgì pure water 4 ká gbé lẹ̀ ká ní kí wọ́n fárí fún níbẹ̀ ibì kan wà tá a ti fojú dá pé wọ́n lè wẹ̀ fún níbẹ̀ kán rọṣẹ́ kán ra kọ̀ọ̀kan tí kò ní sí pé bóyá ẹnìkan ló mú kọ̀ọ̀kan wá láti ibì kan ló mọ̀ṣẹ́ wá láti ibì kan torí ilé ayé ti le a ti plan níbẹ̀ pé a ní kán ra kọ̀ọ̀kan ojú ayé náà láti mọ wọn kọ̀ọ̀kan orí àgbẹ̀ ogbẹ̀ sí life tí gbogbo ayé mọ̀ wò ó pé wọ́n sì wẹ̀ fún níbẹ̀ yẹn tó bá wẹ̀ fún wọ́n dẹ̀ fún láṣọ á dẹ̀ fún ní bàtà tuntun tí ó sì wọ̀ ọ́ a wà pọ̀ sí fídíò yẹn tàbí ká ẹ̀ǹdẹ̀ a gbé lọ sí hospital a ní àrò hospital lábẹ́òkúta yẹn ibi tó ti lè tọ́jú wèrè wà ńbẹ̀ ẹni tí wèrè ò bá ti critical tó bá jọmọ́ tabẹ́rẹ́ tó bá jọmọ́ tó gùn a níbi tí wọ́n ti lè ṣètọ́jú wọn níbẹ̀ gbogbo máìdì mi ni wípé a gbé ọmọdé yìí lọ síbẹ̀ wọ́n á lọ wo tí bá ń ṣe tó bá yẹ pé ọ̀rọ̀ ẹ̀ sì lè ní solution gbogbo máìdì mi nìyẹn àmọ́ ńgbà tí mo bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn táwọn kan takò ó pé ká rántí o pé oore báyìí l'Àgbàlá Gabriel ṣe tó di bí mọ́mọ́ lọ́wọ́ mo mọ̀ sá sẹ́yìn Èkó tí mo fẹ́ lọ́jọ́ kejì mo kọjá ń bẹ̀ lóòótọ́ mi ò rọ́mọ èyí tèmi fi lọ àmọ́ mo wá sábẹ́kúta níjẹta kété tí mo dábẹ́kúta wà láì mo bọ́mọ yìí níbẹ̀ inú òrùn gan ló sùn sí ní dèédé ibi tó mú wa dé níjọ́ yẹn pé òun sùn ibẹ̀ náà láti mo ti bá àmọ́ ó wá kú bí mo ṣe fẹ́ lọ ṣe oore yẹn fún ó kú bí mo ṣe fẹ́ lọ ṣe oore yẹn fún ẹ̀rù wa ń bà mí ẹ̀rù ń bà mí àti ṣe nítorí mò ń rántí Àgbàlá Gabriel ṣe bóore ló ṣe ló fẹ́ gbé dé kóòtù yìí tàlẹ́ntà wa náà mọ̀ tá a ṣoore fún tí ó mọ wọ́ọ̀dì wa kiri ó dáa náà tí n bá gbé wá sórí tí n bá ṣe oore yẹn lóòótọ́ èmi nìkan ò lè dá oore yẹn ṣe ẹ̀yin ìyá wa tí n bá gbé wá sí fídíò tẹ́yìn náà rí bá a ṣe àti mo béèrè lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni ìyá wa yẹ́mi sí dàda aburú òkùnkùn ní ṣe yín tọmọtọmọ mo béèrè lọ́wọ́ ẹ̀ lóòótọ́ mo níbo àwọn ẹbí ẹ wà ó dáwọn ẹbí òun wà nílọrin ǹjẹ́ o ní nọ́mbà ẹbí ẹ kọ̀ọ̀kan lọ́wọ́ olóhùn ni mo ní ǹjẹ́ onílé míì tó tún gbé ní bíbá ìyàtọ̀ síbí olóhùn nílé kan ní family house àwọn kan ń bẹ lábẹ́òkúta onílé ẹbí ilé àlàpà ni
ó ní bẹ́ẹ̀ lòun tún máa ń sùn bẹ́ẹ̀. Mo ní sáwọn èèyàn wà níbẹ̀, mo ní ṣé ẹnìkan kan gbé bẹ́ẹ̀ pẹ̀lú olóhùn nìkan lòun gbé bẹ́ẹ̀. Ok, mo ní ṣé àwọn èèyàn wà lágbègbè yẹn, ó ní bẹ́ẹ̀ ni. Mo ní ilé wà lágbègbè yẹn, ó ní bẹ́ẹ̀ ni. Gbogbo máìdì wa, gbogbo pílánì ọkàn wa ni wípé tá a bá mo débẹ̀ a ní ṣé ó rántí nọ́mbà ẹbí ẹ̀ kankan lórí, ó lóun ò rántí nọ́mbà kankan lórí. Mo ní báwọn náà ṣe máa ń wù ẹ́, ó náà máa ń wá lẹ́ẹ̀kọ̀kan wá wò òun nílé yẹn, ó náà máa ń wá lẹ́ẹ̀kọ̀kan wá wò òun. Gbogbo máìdì wa ni wípé tá a bá ti wẹ̀ fún, tá a change aṣọ fún, tá a mú lọ sí hospital, tọpọlọ ẹ bá settle díẹ̀, ká gbé e padà lọ sílé yẹn, ilé ibi tó lóun gbé yẹn tó pè ní family house, ká gbé e padà lọ síbẹ̀, ká wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lórí ẹ̀. Tẹ́ ẹ bá lọ wo post mi tí mo post lórí page, mo post ẹ̀, mo sọ síbẹ̀ wípé ẹjọ́ anybody tó bá mọ ọmọ yìí rí, a rí ní along Abẹ́òkúta road láti rí nígboro Abẹ́òkúta, torí báyìí ẹni tó bá mọ̀ rí kànjọ kí wọ́n locate wa, kí wọ́n contact wa. Tẹ́ bá lọ wo post yẹn lórí page mi máa rí. Gbogbo máìdí wa nìyẹn pé bá ṣe fẹ́ ṣe nìyẹn, a gbé padà síbẹ̀, a wá díẹ̀, ó ṣeé ṣe kí àwọn tó wà ládùúgbò yẹn kí wọ́n ní nọ́mbà ẹbí ẹ̀ kọ̀ọ̀kan lọ́wọ́. Àmọ́ ẹ̀rù ń bà mí. Àkọ́kọ́ oore tí mo fẹ́ ṣe yìí mi ò lè dá ṣe, bí Àgbàlá Gabriel ò ṣe rí dá ṣe, ṣe báyé ló support ẹ̀, ẹ̀yin èèyàn náà lẹ́ support wa. Ẹ̀yin ayé, ẹ̀yin aláàánú, ẹ̀yin abiyamọ rí náà lẹ́fẹ̀ẹ́ support wa pé ẹni try, ẹ jẹ́ ká support ẹ̀ níbi tó bá dé yìí. Tí bá tiẹ̀ fowó mi tí mo fi bẹ̀rẹ̀ tó bá dàárín méjì, ó ṣe ṣe kí gbogbo ẹ̀yin ìyá yìí kẹ́ ẹ fẹ́ dìde ìrànlọ́wọ́. Tí mo wá sórí mídíà tí mo ní tọ̀, ibi tí mo bá ràn lọ́wọ́ bọ̀bọ́ yìí dé nìyí, tí mo dẹ̀ ń ṣe fídíò ẹ̀ tí gbogbo wáyé ń rí pé ibi tá a bá dé nìyí, mo nídìí ìrànlọ́wọ́ àwọn èèyàn. Ẹ̀yin ẹni bí ẹni èèyàn bí èèyàn, ẹ̀yin náà fẹ́ dìde láti ràn mí lọ́wọ́ pé ẹ jẹ́ ká support bọ̀bọ́ yìí, oore ló ṣe. Ká bẹ̀rẹ̀ sí ní dá ọ̀fọ̀ tó bá gbádùn tán, tó náà bá padà wá kọjú sí wa pé à ń fòun pawó, àti fòun pa owó. Ẹ dákun tó rọ Ọlọ́run, ta ló fẹ́ bá mi sọ tèmi? Gbogbo nǹkan yẹn ó kó rẹ̀wẹ̀sì ọkàn bá wa. Nǹkan tó dẹ̀ lè mú mi ṣerú ẹ̀, àfi tí bá rí bí èèyàn bíi 6, 7, 8 sí 10 tó dúró nídùú wípé ókè o, Alájà Adéyẹmí Ọlọ́fà, ó yá a support yẹ, lọ help ẹni yẹn, lọ help ọmọ yẹn, àfikàn báyìí àfi support yẹ, kó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn, afẹ́ kó ṣe nìkan ló lè mú mi ṣe. Tí n bá rí àwọn èèyàn ẹni bí ẹni èèyàn bí èèyàn support mi lórí ẹ̀ pé lọ ṣe, ni mo tó lè ṣerú ẹ̀. Nítorí pé kí ni onínúure Ọlọ́run á kó yọ, olóore ò ní kú sípò ká lóòótọ́, bẹ́ẹ̀ ni. Àmọ́ káyé tó mọ̀ pé kí olóore ó tó mọ̀ kú sípò ká, olóore lè jìyà, ó lè kọ́kọ́ jìyà, ó lè sọ́fà, ó lè dààmú kọ́lọ́n tó kó yọ. In tó mú mi tí mo fi hold on pẹ̀lú prógráàmù Muyideen, àbí pẹ̀lú prógráàmù bọ̀bọ́ yẹn nìyẹn. Mo sì rí níjẹta, torí ọmọ yẹn. If you think about Muyideen, you will not do good for people that need help. God will not allow you to see such. Àmín. Tí n bá rí ẹni 10, ẹ gbọ́, tí n bá rí ẹni 10 lórí program yìí, tí n bá rí ẹni 10 tó comment pé kí n lọ ràn ọmọ náà lọ́wọ́, má dìde má lọ ràn, kódà mo lè lọ ṣiṣẹ́ ẹ̀ lọ́la, mo lè wá sábẹ́òkúta lọ́la kí n lọ ṣiṣẹ́ ẹ̀. Tí n bá rí ẹni bí ẹni èèyàn bí èèyàn 10 lórí program yìí tó ní Adéyẹmí Ọlọ́fà lọ ṣe tọ́lọ́ ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀ pé lọ ṣe, lọ ẹ̀pọ̀ ẹ̀, ó ṣe kí lọ ṣe o. Àmọ́ ẹ má jẹ́ ká tara wa, ọ̀rọ̀ ti Muyideen ó kọ́ mi lọ́gbọ́n o. Ọ̀rọ̀ tí Muyideen kọ́ mi lọ́gbọ́n, ó sì mẹ́rù bà mí àti ṣe. Ó jẹ́ ká ẹ̀pọ̀ ọmọ yẹn lóòótọ́, because ìlà káyẹ̀ ó sì pé díẹ̀.
gbogbo ọ̀rọ̀ tá a dẹ̀ ń sọ ló ń respond gbogbo tá a ń bi léèrè but ẹ̀rù ń bà mí àmọ́ tẹ́yìn ìyá bá wá support àbí tẹ́yìn bàbá wá support tẹ́yìn kan méjì mẹ́ta mẹ́rin márùn tẹ́ bá support wa pé ká lọ ṣe tọ́rọ̀ bá tiẹ̀ wá délé ní àwọn sọ pé tó ẹ̀yin ìyá wa ẹ̀yin lẹ ní á lọ ṣe o ẹ̀yin lẹ fún wa nígbọ̀n àyẹ̀dì pé ká lọ ṣe o kì í ṣe pé mo ṣàyà gbangba lọ o so kò jù báyìí lọ mi ní jù báyìí lọ lórí ètò yìí ni mo fi sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe oore ẹja aṣọ ṣe o ká tó ṣe oore l'Àgbàlá Gabriel ṣe tó padà di bímọ lọ́wọ́ yìí gbogbo àwa tó kù nínú ayé àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà tó ń wá ká ṣe oore ẹ jẹ́ ká ronú sí dáadáa kó tó di pa tó máa ṣe ẹ jẹ́ ká ronú àròjinlẹ̀ o kó tó di pa máa ṣe o kọ́ lọ má jẹ́ ká ṣoore ṣe o ní tó má wa náà má ti dìde àánú má ti dìde oore sọmọ yẹn nìyẹn o nítorí pé à ń bẹ̀rù ẹ̀rù ń bà wá wà fi anfusikum afala tubsirun òun l'Al-Qur'ani sọ o Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ó ní ẹ kẹ́kọ̀ọ́ látara tó bá ṣẹlẹ̀ sí kan nínú yín tó ṣẹlẹ̀ sọ́mọ ìyá yín kan Ọlọ́run ní ẹ kẹ́kọ̀ọ́ níbẹ̀ ni o mi ò ní kíkan yẹn ó ṣẹlẹ̀ sí lásán mo ní kó ṣẹlẹ̀ sí nítorí kẹ́ ẹ bá lè ṣe kí ni kẹ́ ẹ bá lè kẹ́kọ̀ọ́ níbẹ̀ ni so t'Àgbàlá Gabriel tó ṣẹlẹ̀ yìí ó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ó ti mú ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn níbi oore ṣíṣe kọlọmọjà aṣọre ṣe o gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní àti máa gbọ́ mi gbogbo yín ni mo kí mo ṣe ládùúrà pé nira ò ní bá yín ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di ọwọ́ tẹ́ fi láǹfààní àti mo fi comment sórí ètò yìí mo ṣe ládùúrà pé lágbára Ọlọ́run ẹ ò ní fọwọ́ náà ẹ ò ní fi gbọ́mọ sí ṣe rí pé nígbà tí mo ní Muyideen Amoresu ní ṣe Adéyẹmí lọ sí Ọlọ́run yóò fún ọ ṣe mo rẹ́nìkan ó rí i pé mo rẹ́ni méjì nínú gbogbo àwa tá a wà lórí program yìí bá a ṣe pọ̀ tó mo rí ẹni méjì ìyàwó Yẹ́misí Dàda gẹ́gẹ́ bí tí wọ́n fi bẹ̀rẹ̀ ọ́ ní you should have helped him God will surely reward you ìyàwó Yẹ́misí Dàda wọ́n mọ̀ support pé ká lọ ṣe oore yẹn sísá wa Ọdúnọlá Balógun àwọn náà ní Muyideen Amoresu ní ṣe ni Adéyẹmí lọ ṣe Ọlọ́run á fún ẹ ṣe ó di méjì mo ní tí bá rẹ́ni mẹ́wàá lórí ètò yìí tó bá ní kí n lọ ṣe wàláì máa lọ ẹ̀pẹ̀ máa wà lọ tàmádẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ a máa ẹ̀pẹ̀ a máa gbé wá sórí program mo rẹ́ni méjì Princess Adékúrájú wọ́n ní ẹ lọ sí ìrànlọ́wọ́ fún Ọlọ́run á san oore fún yín ó dáná mo rẹ́ni mẹ́ta lórí ètò yìí Ọlọ́run kò ní já ṣoore ṣe àdúrà lẹ́yìn mọ̀ ṣe bọ́dà mi Ògúndípẹ̀ Abíọ́dún Moses ẹ̀yin náà ò ní ṣoore ṣe láyé yín mo rẹ́ni mẹ́ta mo ní tí n bá rẹ́ni mẹ́wàá wàláì tàláì mo búra fún yín pẹ̀lú orúkọ Ọlọ́run bá a bá rí ẹni mẹ́wàá àádẹ́ ló gbégbèsè lórí àtìrànmọ́ náà lọ́wọ́ látọ̀lá lọ àmọ́ mo rẹ́ni mẹ́ta péré lórí ètò yìí tó sọ́pọ̀tì ẹ lọ ṣe Ọlọ́run á san yín lẹ́san kọ́lọ́n kó jọ mo ṣe dàdúrà fún gbogbo ojú tó ń wò wá ojú yín ò ní fọ́ o bọ́dà yìí ní bọ́dà Ògúndípẹ̀ Abíọ́dún wọ́n ní ṣùgbọ́n ẹ lọ ṣe Ọlọ́run kò ní jẹ́ kó di bí mọ́ yín lọ́wọ́ àmín ó di mẹ́rin a rí èèyàn mẹ́rin mo ní èèyàn mẹ́fà sí tó lè fún wa ní support ẹ rí pé oore níwọ̀n bẹ́ẹ̀ ni bọ́dà mi Adémọ́lá Ògúnlùdé bẹ́ẹ̀ ni in tó má wa náà bẹ̀rù nìyẹn àti ṣoore oore níwọ̀n o mo ti rẹ́ni mẹ́rin nínú èèyàn mẹ́wàá tí mo ní mo fẹ́ rí mo ti rẹ́ni mẹ́rin tó ní ẹ lọ ṣe tọ́dẹ̀ ń fàdúrà tì fún wa bá a bá tún rí èèyàn sí bí n bá rí èèyàn mẹ́wàá máa lọ ẹ̀pẹ̀ máa pa àwọn bọ́ọ̀sì mi àárẹ̀ lọ gbégbèsè lórí ẹ̀ mo dẹ̀ nígbà ọpọlọ wọn fún wa ṣe mo ṣe ládùúrà fún gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní àti mọ wò mí àwọn ọmọ yóò ní ya wèrè dùn wò kò ṣeé bí lọ́mọ o mo ṣe ládùúrà fún gbogbo àwọn abiyamọ tá à ń bẹ lórí ìkànnì lálẹ́ yìí mo ṣe ládùúrà fún yín pé àwọn ọmọ tí yín náà ò ní ya wèrè àwọn ọmọ wa ò ní ya wèrè àwa gangan fún ara wa ò ní ya wèrè orí wa ò ní burú ṣẹ̀dá wa ò ní gbàbọ̀dè ọmọ aráyè ò ní fẹ́ gbà fún wa lóúnjẹ a ò ní kẹ́yìn a ò ní gbẹ̀yìn ayé wa sórí àìtàn o
gbogbo àwa tá à ń bẹ lórí program yẹn pátápátá yányán àtẹni tí ó tún padà mọ́ wò ó a ò ní gbẹ̀yìn ayé wa sórí àtàn a ò ní wàkísà kẹ́yìn ayé wa o lágbára ọlọ́run mo ṣe ládùúrà fún gbogbo wa gbogbo àdánwò tí mo dé bá ni gbogbo àṣàṣì tí mo rànyàn tíyẹn mo fi ń yaṣọ ọmọ rẹ̀ lọ́rùn lójijì láàrin ọjà ọlọ́run ò ní jó tọ́ sí gbogbo wa torí pé kí ni kò dùn sọ lẹ́nu kan ní gbogbo èrè tó lọ yẹn àǹtí mi mọ̀ ni